tọ́jú fetí gbéyàwó ìmọ̀ràn. olóyè olóògbé Moshood Olanrewaju Adepoju ọba ewì lọ ó ti ṣe bẹbẹ nínú ayé kó tó lọ. ọba ewì wọ káàlẹ̀ lọ. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní àwa ń gbọ́ nípa kú olóyè Moshood Olanrewaju Adepoju ọba ewì. àkànṣe ètò yìí ní fi káyàn ọdún yìí pẹ̀lú àṣẹ Elédùmarè tó jẹ́ pé lọ́dún tí ń bọ̀ tuntun látún mú gbọ́. Fásitì ọmọ òrìṣẹ́ mọ́ kí ni báàrí ìwé ayé pé méjì lọ́nà gbogbo ṣáá ni ibi à ń lọ lórílẹ̀-èdè yìí ọba yára dì lọ́mọ̀. ọmọ òrìṣẹ́ lọ́wọ́ mọ́ àti wọ́ṣọ́ọ̀bù ìyàwó ẹgbọ́n náà ti gòkèlè ńkọ́ wọ́n ní kọ́ mọ́. ẹ káalẹ́ o ẹ bá mi sọ̀rọ̀ sí máìkì. tómi dọ̀tàrúgbó ìkànnì tiwantiwa la wà lórí ètò Yorùbá ètò pàtàkì tí tokotilé ọmọ aládé ń gbọ́ níbikíbi ẹwà èdè ẹnu Yorùbá pọ́nbélé ní tiwa 106.5 FM ẹni tí ò bá máa gbọ́kànnì ọ̀hún bóyá ojúlówó ọmọ Yorùbá àtàtàkọ́ rárá lórúkọ aláṣẹ iléeṣẹ́ tiwantiwa Dr. Yínká Ayéfẹ́lẹ́ ọjà àtolùdarí ìkànnì ọ̀hún Dr. Báyọ̀ Fálékè gbogbo ẹnu la fi kí gbogbo etí tó ń gbọ́ wa atọ́kùn ètè Yorùbá dùn jagun àṣọ pédépédé Yorùbá Babátúndé Balógun mọ̀ọ́gán kòńkòló lórí Yorùbá èdè àtàtà. mọ̀ máa ń dáhùn bàbá dáadáa. ìṣọ̀lá ìdún ni mí Adéjàre ọmọ Ọlánrewájú Adépọ̀jù Àkànmú jákànlùkan ẹ̀dùgbẹ́ tó dáńtọ́nú àhán abínibí wa alásàlẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí ọba bòmí. bí ọba bòmí lórí. ọba akéwì tó wàjà láyé. gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá ẹ kú ìdárò akọni tó ti wáyé tó ti lọ. ó ti wáyé ó sì ti lọ. àṣà ẹnìkan nù pèdèpèdè. ó ní yàrá ńlá kan nínú yàrá àkàwé èdè Yorùbá ló jóná. ó jóná. fún ti bàbá wa Ọlánrewájú Adépọ̀jù tó já wa lẹ̀. ẹ kú lé gbogbo etí tó ń gbọ́ wa. ẹ káàbọ̀. orúkọ tèmi ni Adéjàre Ọlánrewájú Adépọ̀jù. ẹ bá ń súnmọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà òun dáadáa. ẹ bá ń gbẹnu sí i dáadáa á jọ mú nǹkan lẹ̀ lálẹ́ yìí o. ẹ ṣeun olóòtú. ìjẹ́ gbogbo akéwì káàkiri ilẹ̀ Yorùbá ẹ káalẹ́ o. gbogbo ẹ̀yin akọ́mọlédè káàkiri ilẹ̀ Yorùbá ẹ káalẹ́ o. gbogbo ẹgbẹ́ òǹkọ̀wé èdè Yorùbá ẹ káalẹ́ o. mọ̀kànkún yín lálẹ́ yìí olú àjọrò aṣíwájú Babátúndé Balógun jagun àṣọ pèdèpèdè ọ̀jọ̀gbọ́n Adéjàre Adépọ̀jù bẹ́ẹ̀ bá ń wo bàbá yìí jọ bàbá pọ̀ ẹ fẹ́ lè sìn án mú ẹja tètè lọ síbi ọ̀rọ̀ tó ṣe pàtàkì ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ bàbá ni. bẹ́ẹ̀ ni olóòtú. ó fẹ́ẹ̀ jẹ́ pé ẹ súnmọ́ bàbá púpọ̀ jù. tó bá rí bẹ́ẹ̀ ta ni olóyè Moshood Olanrewaju Adépọ̀jù. ẹ ṣeun olóòtú. olóyè Moshood Olanrewaju Adépọ̀jù Àkànmú wọ́n jẹ́ àkàndá èdè ènìyàn tí ọba mímọ́ Elédùmarè tó fi iṣẹ́ orin ewì rán. bàbá yìí jẹ́ atàpátá dìde láti ìdílé tí Ọlọ́run ní kí rírí jájẹ wọn kí ó wà nù orí òrù ẹnu òjẹ ní abúlé Ọ̀kẹ́pupa nítòsí Àkùfò lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìdó ní ìlú Ìbàdàn bí. bàbá jẹ́ ẹni tí àwọn òbí wọn tí wọn ò nígbàgbọ́ nínú àránmọ́ lọ ilé ìwé fún ti interlipe ní western education
ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà Ọlọ́run ní kí bàbá yìí kó tiraka kí ó tọ́ra rẹ̀ níwèé ní ìwé àgbélékà lórí àwọn ìgbìyànjú tí wọ́n ṣe, ṣùgbọ́n ìgbésí ayé tí wọ́n ti lò ní oko ní àkókò yìí ó fún wọn ní àǹfààní púpọ̀ àtòrí ọ̀fẹ́ láti mọ Yorùbá ní àmọ̀yanjú àti àmọ̀dánítọ́. Eléyìí sì ṣe àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ tó pọ̀ fún wọn láti jẹ́ eléwì tó jẹ́ pé kò sí ní tí bàbá ò lè fi ewì náà sọ nípa oríṣiríṣi àwọn kókó ọ̀rọ̀ tó jẹ́ pé tòwétòwé ní bàbá gbọ́ Yorùbá ní àgbọ́yanjú tí ó sì ń lapa nínú ìlànà ìlògbésí ayé wọn, tí wọ́n lo ewì náà láti fi gbé títóbi Ọlọ́run ga àti láti fi kọ ìwà àbàjẹ́ láwùjọ àti ní ọwọ́ àwọn èèyàn káàkiri. Ṣókíná ní tí bàbá jẹ́nu àti tí wọ́n dúró fún nù. Ẹ gbìyànjú kódà láìsí àní-àní ṣókí tẹ ẹ ṣéhùn ẹtú wẹ́lẹ́wẹ́lẹ́ ká lọ sórí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ kí bàbá ó tó jáde láyé. Àkọ́kọ́ ná, àwọn òmìmì kan mi bàbá, àwọn èèyàn wá ń sọ wípé Ọlánrewájú Adépọ̀jù nígbà kan ó fi bẹ̀rẹ̀ sí ní bú gbogbo àfáà, ó bú gbogbo wòlíì. Wọ́n nígbà kan ó bẹ̀rẹ̀ sí ní bú àwọn oníṣẹ̀ṣe. Nígbà tí ẹ̀yà Ọlánrewájú Adépọ̀jù ní ìlú máa gbélé wọn ò ní jójó mọ́. Bọ́rọ̀ ṣe rí yìí, òmìmì àkọ́kọ́ tó bí ìrìn àjò ta ni ó bá wa ṣe bàbá láàánú lójú ayé bàbá, kí ló fa òmìmì ojú? Torí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ṣé èsì pé bàbá sàwọn àgbààgbà wọn ìyá ayé, kí nìdí ẹ tú wàhálẹ̀ lálẹ́ yìí, ẹnu yín láti lè gbọ́. Ẹ ṣeun olóòtú. Ṣe rí aládánwò ní Ọlọ́run ọba, kò sì sẹ́ni tí ò lè fi àdánwò rẹ̀ kàn. Kò sẹ́ni tí ò lè fa àdánwò kàn. Torí téèyàn bá ní òun gbọ́ Ọlọ́run gbọ́, Ọlọ́run á sì mọ mú àmì wò bá ẹni tó lóun gbọ́ Ọlọ́run gbọ́. Ǹjẹ́ tí àmì wò bá dé ìjọ lè tó, gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba tó ti ré kọjá lọ lọ́lọ́run ti fi àdánwò oríṣiríṣi kàn. Kò fẹ́ẹ̀ sí òjíṣẹ́ Ọlọ́run ọ̀hún láwọn tá a mọ̀ lánàá bí Ọlọ́run àti gbogbo àwọn tó máa ń ránṣẹ́ pátá tọ́lọ́run sì máa ń ní kí wọ́n ó yege. Àdánwò tí ojú yìí lára àmì wò tí Ọlọ́run fi kan bàbá ni. Ìjà àmọ́ bó ti dúró tó, ọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ̀sí ló sì wáyé lórí ẹ̀, àtàwọn ìgbógun sí àwọn àìgbọ́ra-ẹni-yé mi wáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí bẹ́ẹ̀ náà bàbá ò yẹ kó gbò lórí ìgbàgbọ́ inú Ọlọ́run pé Ọlọ́run ló mú wá. Tójú bá sì ríran ó wo Ọlọ́run ni, tí ò bá sì ríran náà ó wo Ọlọ́run ni. Torí àti ẹ̀rọ àwọn ẹlòmíì náà tí wọ́n wá gbà pé àdíẹ̀ bóyá ká fẹsẹ̀ ilé tọ̀, bóyá ká ṣe gbá, bóyá ká ṣàwò, tí bàbá ní kò sí tó bá ti yẹ̀ lẹ́yìn pé ká wá ìtọ́jú rẹ̀ nílànà ti tọlọ́hun yìí, ìlànà tọlọ́hun, ìyẹn náà sì ní ti ìmọ̀ ìṣègùn òyìnbó. Òun ló bí ìrìn àjò àwọn ìta lọ. Ká tó bẹ̀rẹ̀ ìrìn àjò tẹ́ ẹ lọ, àwọn kan sọ wọ́n ní bàbá náà ti ṣeré ìdárayá rí nígbà kan. Irú eré ìdárayá wo ń bàbá ṣe ń gbà náà? Bàbá ti ṣe abẹ̀ṣẹ́kù bí òjò. Ọlánrewájú Adépọ̀jù, wọ́n ti gbá ẹ̀ṣẹ́ rí. Kódà àwọn àti kábíyèsí àná tó wàjà, ìyẹn Aláàfin ìlú Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé. Òkúta méjì wá bẹ èkùrọ́. Ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn àti bàbá pé abẹ̀ṣẹ́kù bí òjò náà l'Aláàfin Ọ̀yọ́. Nígbà tí wọ́n bá wára wọn lọlé wọn a máa dánra wò ńgbà míì. Láwọn kan àwọn tí wọ́n tún rántí ìgbà kan. Wọ́n tún rántí ìgbà. Bàbá ṣe abẹ̀ṣẹ́kù bí òjò rí. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ sì rí, a máa fa àwọn ìdíwọ́ kan àbómi nínú ojú lọ́jọ́ iwájú. Ẹ má gbàgbé pé bàbá tún ní ìjàmbá ọkọ̀ rí níbi ọdún 1974 tó jẹ́ pé
bí kéèyàn ó fi ẹmọ̀jàmbá ọkọ̀ èèyàn lè má fi bí orí àbí nǹkan kan gbá nǹkan kan. torí nígbà títí ìpèníjà tójú yẹn gangan tí yóò fi ṣẹlẹ̀ okùn kan tí ń bẹ nínú ojú tí wọ́n ń pè ní retina cord okùn yẹn ló so ìríran ojú mọ́nú ọpọlọ okùn yẹn ló re nígbà yẹn eléyìí ìṣọwọ́ ayé kì í ṣe ọwọ́ àlìjẹ̀nú kankan àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ nípa béèyàn ti ń lo ìgbésí ayé òun ló fa retina detachment yẹn tó jẹ́ kókó ṣe ń re díẹ̀díẹ̀ ìríran yẹn ń ṣe kí ni o ní dínkù. a sì ṣe ìgbìyànjú lórí láti so padà bó tilẹ̀ jẹ́ pé ìgbìyànjú tá a ṣe ń gbà yẹn wọ́n ní tí kìíní yẹn bá ti já kò yẹ kó gbọ́dọ̀ ju oṣù mẹ́ta lọ téèyàn ó fi ṣe ṣùgbọ́n oṣù mẹ́ta yẹn ti kọjá táwọn ibi tá a ti tọ́jú rẹ̀ nígbà yẹn ò sì sọ fún wa. ìran rẹ̀ ló ran ojú kejì tó fi wá di pé ìrìn àjò ti India ta lọ ń gbà kan àtúbẹ́sẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. ọ̀làgbára pọ̀. lórí láfikún lórí ìrìn àjò yẹn sì rí ẹnìkan tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn wọ́n ń pe onítọ̀hún ní Wálé Òjó láàrin àwọn ẹgbẹ́ kan láti ìlú Amẹ́ríkà ni wọ́n fẹ́ fún bàbá ní àmì ẹ̀yẹ nígbà náà wá rán ẹni tí a dárúkọ yẹn Wálé Òjó láàrin pé kó wá bá wọn ṣàlàyé lórí ẹ̀ kó sì bá wọn mú ọjọ́ táwọn lè wá láti fún bàbá ní àmì ẹ̀yẹ yẹn nílé ọkùnrin yẹn ló wá sílé ló bá wa lórí pé nígbà tá a fẹ́ mú wọn lọ ọ́fíìsì nínú ọgbà wa náà. láàfin ìwé lọ́hùn. náà rí i pé fífa bàbá ní tẹ̀tẹ̀ ti jẹ́ ó ti rí bàbá ti pẹ́ ló fi wá mọ̀ pé ojú yẹn ń yọ wọ́n lẹ́nu a sì ti gbọ́rọ̀ àti lọ sí India kó tó di àsìkò yẹn kẹ́ni ó tó wá. ta ló júwèé India fún bàbá láti lọ ṣèwòsàn ojú. ẹnìkan náà àwọn ọmọ ìjọ bàbá ni mọ̀ pé bàbá ní ìjọ tẹ̀sìn ẹni yẹn ti gbé ìyàwó tiẹ̀ lọ sí India yẹn rí fún ìtọ́jú ṣùgbọ́n kì í ṣe tójú ìtọ́jú kọ́ ṣùgbọ́n tó fi yé wa ní pé ilé ìwòsàn tí wọ́n gbéyàwó wọn tẹ́ni yẹn gbéyàwó ẹ̀ lọ yẹn wọ́n á máa tọ́jú ojú náà ń bẹ̀ pé kódà tó bá di kàráǹgídá gan wọ́n á máa ṣe pàṣípààrọ̀ ojú tó bá jẹ́ pé ojú tó tiẹ̀ ti bàjẹ́ dé àyè kan níbi tí Ọlọ́run fún wọn ṣe dé ní ọ̀hún ẹni tó sì sọ iye tí ó lè ná wa ìyẹn là ń fọkàn rò lábẹ́nú tá à ń fi ṣu sí. èèló ni wọ́n sọ pé yóò ná wa ń gbà náà láti wo ojú bàbá sàn. nígbà náà wọ́n sọ pé mílíọ̀nù 7 náírà yàtọ̀ sí pé àwọn bàálù á ṣe kankan pé bíi mílíọ̀nù 7 náírà wọ́n sì fà wá wọ́n ṣàtọ́kùn wa sí ẹni tí ó máa ń bá wọn mójútó ìrìn àjò tó bá jẹ mọ́tì lera báyẹn tó bá tàwọn tọ̀hún náà ṣe títí wọn ìyẹn là ń fọkàn sí pé nígbà tó náà bá bàṣírí á ṣe lọkùnrin tá a wí ìlú wa wálé lọ́jọ́ náà ìyẹn Wálé Òjó láàrin tó wá bá àwọn kan kókò àpọ́ńtmẹ́ǹtì fún àmì ẹ̀yẹ tí wọ́n fẹ́ fún wa ẹ lọ́wọ́ ní bàbá nígbà tó ṣàlàyé iye owó tí yóò ná wa lórí ẹ̀ ìyẹn ní lágbára Ọlọ́run ó sì gbìyànjú lórí bí bùkátà yóò ṣe bíyà àfi bá ṣe rí i pé onítọ̀hún gbé wọn sí orí ẹ̀rọ ayélujára òun ló fi ti gbé gbogbo. kò sọ fún bàbá tẹ́lẹ̀ wípé òun fẹ́ fi ipò wọn yìí béèrè àánú lọ́wọ́ àwọn èèyàn nígbà tí bàbá gbọ́ tàbẹ́yìn ọmọ bó ló ṣe rí lára yín. ó ká wa lára pọ̀ nígbà yẹn pé pé èèyàn máa ń tọrọ bára bí nǹkan kan nílé ìmọ̀ ìjà sí wípé bàbá náà láwọn iṣẹ́ táwọn náà ń ṣe lábẹ́nú tó jẹ́ pé ṣùgbọ́n owó yẹn náà pé nígbà bàtà mọ̀ ẹ́ dájọ́ ọjọ́ tó náà ń bá ní kó pé àbí lára àwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀ tí wọ́n sì mọ bàbá tí wọ́n tó rí jáde dáadáa táwọn náà bá lè dá sí ìyẹn lábẹ́nú láì ṣe pé bóyá ó di ọ̀rọ̀ yẹn di orí ayélujára tó di tọrọ fọ́nkálé ṣùgbọ́n pàtẹ́ni yẹn ti ṣe bẹ́ẹ̀ tí àwọn ọmọ pàápàá tí àti ẹ̀dẹ́nu àtẹnurú ìgbésẹ̀ bẹ́ẹ̀ gbà náà ẹni ẹni pé abẹ́ ẹ̀rọ pẹ́yìn ọmọ ẹni kan ni bàbá ìbí mi. ní pé àwọn ọmọ bíbí inú bàbá pọ̀. bàbá gbogbo ayé. ọ̀nà tóun sì mọ̀ pé tóun lè fi ṣèrànlọ́wọ́ tó jẹ́ pé yóò dé sétí gbọ́ àwọn tó yẹ kí ó dé sétí wọn ó sì dìde ìrànlọ́wọ́ òun ni òun gbà yẹn. pẹ̀lú bẹ́ẹ̀ náà sì rí àwọn èèyàn gbìyànjú fún wa kódà iléeṣẹ́ Fresh FM
tí wọ́n jẹ́ ìyá pátápátá fún tiwantiwa yìí. Ipa tí wọ́n kó lórí ẹ̀ ní lọ lọ́ọ̀kan. Lórí ọ̀rọ̀ ìrànlọ́wọ́. Àwọn bàbá wa Kọ́mọláfẹ́ Ọláìyá. Ọlálọ́mí Àmọ̀lé. Kódà àwọn náà gbé bàbá wa sórí ètò pé àwọn náà gbọ́dọ̀ dá sí lórí ètò tàwọn náà láti lè ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn fún ìrìn àjò náà. Mò ń bọ̀ ẹṣẹ́ mi mu ná. Kí wọn o, gbogbo wa la ó fayọ̀ nílé. Gbogbo wa la ó fayọ̀ nílé wa. Mo ní tẹ́ ẹ bá dé bẹ̀ ẹ bá ń káwé róyẹ o. Ọmọge awẹ́lẹ̀ wa ti ń dá wa lọ́rùn o. Ilé owó ni ó wọ̀ sáyà. Ilé ọlá ni ó wọ̀ sáyà o. Ilé owó ni ó wọ̀ sáyà. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi, Olú àjọrò Aṣíwájú Babátúndé Balógun jagun àṣọ pèdèpèdè ọmọ yín ọ̀rẹ́ yín lórí àtẹ́gùn ìní ń bá àtẹ́gùn ń ṣọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ àkànṣe ètò Yorùbá dùn níkẹyìn ọdún ìparí ọdún ẹgbàá ọdún mẹ́tàlélógún. Àlejò mi tẹ́ ń gbóhùn wọn látàárọ̀ àwọn ni ọ̀jọ̀gbọ́n Adéjàre Adépọ̀jù tí í ṣe ọmọ bíbí inú olóyè Moshood Olanrewaju Adepoju ọba Ewì ààrẹ aláṣà alẹ̀ Ìbàdàn tó ti dára alẹ̀. Ẹjẹ́ tẹ̀síwájú nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń jẹ jáde nígboro ayé wípé wọ́n mà tún gbá bàbá Lánrewájú Adépọ̀jù wọ́n mà gbá wọ́n mà gbá àwọn èèyàn wá ń wò wípé ẹ̀jẹ̀ má sọ ohun tójú yín ò tó ṣé lóòótọ́ lórí pé bàbá ń wá ìtúsílẹ̀ ṣé wọ́n lu bàbá ń jìbìtì. Ẹ ṣeun olóòtú bó ti rí náà nù kì í ṣòmúlòmú làwọn èèyàn mú lórí ẹ̀. Ó rí bẹ́ẹ̀. Torí èmi àti bàbá náà lájọ lọ. Mo yín fẹ́ bá ń gbẹnu sí. Torí èmi àti bàbá náà lájọ lọ sí orílẹ̀-èdè India. Ẹ jọ gbéra láti Nàìjíríà ẹ jọ lọ sórílẹ̀-èdè India. Ní wọ́n ń pe ìlú ọ̀hún ní Hyderabad. Ṣé ẹni tí ó fi ọ̀rọ̀ sórí afẹ́fẹ́ lọ sa owó jọ pé ni àbáláàánú kan dìde níbì kan? Àwọn èèyàn tó dá sí ọ̀rọ̀ yẹn pọ̀ tá a lè káyé wọn. Ṣùgbọ́n nínú àwọn èèyàn gbòógì tí wọ́n fi owó tabua lẹ̀ láti rí màmá rere Esther Ajayi Abímbọ́lá. Màmá Esther Ajayi Abímbọ́lá. Kódà èèyàn ńlá gbáà tó jẹ́ pé olórí kàmíláyà. Wọ́n kópa ribiribi. Àwọn èèyàn náà sì tún kópa. Ká má fọ̀rọ̀ gùn owó pé mílíọ̀nù bíi mélòó kan ká sọ pé bíi mílíọ̀nù mẹ́wàá ó pé a sì gbéra a lọ sórílẹ̀-èdè India nígbà tẹ́ ẹ dọ̀hún kí ló ṣẹlẹ̀. Ẹ ṣeun ṣe rí kó tó di pé a lọ nígbà tí owó ti ṣarajọ tó pé tó tiẹ̀ tún lé dáadáa tí a ti san àwọn owó tí tá a ti bẹ̀rẹ̀ àwọn ètò tó yẹ lórí àgbàwé ni àṣegbá ni àṣàwò ni lẹ́yìn tí wọ́n ti so wá pọ̀ pẹ̀lú ẹni tó bá wọn ta kọ́kọ́ sọ pé wọ́n lọ ọbẹ̀ yẹn tó so wá pọ̀ mọ́ wọn tán Maximum Cure Hospital ní Hyderabad City ní orílẹ̀-èdè India ó ní ẹni tó ń bá wa sọ̀rọ̀ látọ̀hún wọ́n ń pè ní ẹni tó ṣàǹsìn òun ló wà ní orí tábìlì ẹni tó bá ní í ṣe pẹ̀lú àwọn aláìsàn tó ń wá láti ilẹ̀ òkèèrè ní ilé ìwòsàn tá a wí yẹn ní Max Cure Hospital yẹn òun ló ń gbẹnu hospital yẹn sọ̀rọ̀ pẹ̀lú wa pé àwọn àyẹ̀wò tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ Nàìjíríà lórí ojú yẹn ẹ fi ránṣẹ́ sáwọn tá a sì fi ń ṣọwọ́ ránṣẹ́ sí wọn nígbò yá ó tún fún wa lésì wípé pẹ̀lú òkú Ọlọ́run wọ́n lè ṣe wọ́n lè rí ojú yẹn ṣe ní ilé ìwòsàn àwọn ẹ san iye owó báyìí ẹ san àwọn owó tọ̀hún náà wípé ṣùgbọ́n tá a bá dé owó pé bóyá
ẹni tó bá tẹ̀lé wọn wá bóyá hòtẹ́ẹ̀lì kan ní ó gbà ní bóyá kinní kan ní àmọ́ sàn yẹn tá a bá dé ọ̀hún a sì sanwó fún kó tó di pé a lọ ra tíkẹ́ẹ̀tì. kí ló kó ń tọ̀hún. Toshansin ló kọ rẹ̀. ọmọ India. ó sì gba gbogbo owó. so ó gbà owó. ó sì ní ẹ máa bọ̀ lórílẹ̀‐èdè India. a wá gbéra nìyẹn pẹ̀lú Emirates Airlines la fi gbéra ó di orílẹ̀‐èdè Dubai. ó di orílẹ̀‐èdè Dubai ibẹ̀ láti ní ìdádúró ráńpẹ́ ìyẹn bíi stopover ìrìn àjò tó jẹ́ pé ó nira gbáà ni pẹ̀lú ọjọ́ orí bàbá àti ipò tí wọ́n wà lórí àìríran ṣùgbọ́n pẹ̀lú pé ìwòsàn náà ni àtìtorí ẹ̀ lọ bàbá fi gbogbo ẹ̀ wọ́n fi kẹ́ra lórí bí a ti rìnrìn àjò wọn. dírẹ́bà tí ó jẹ́ ti ọ̀gá dírẹ́bà lé ilé ìwòsàn yẹn wọ́n ti fún mi ní nọ́mbà rẹ̀ ṣáájú ká tó lọ. òun ni ó wàá gbé wa ní pápákọ̀ òfurufú tá a bá ti balẹ̀ sọ́hùn wọ́n ń pè yẹn ní Ayub ó sì wàá gbé wa ṣùgbọ́n èyí tó yà wá lẹ́nu ni pé ńgbà tá a tiẹ̀ dé ẹnu bodè ní orílẹ̀-èdè India yẹn tí wọ́n rí ipò tí bàbá wà olórí wheelchair ni wọ́n wà bá kí ni tí ó mú bàbá tí mo mú lẹ́yìn lọ fi pè níjà ojú wọn wo condition wọn sí ilé ìwòsàn tó pè wá àti ń padà bọ̀ káyọ̀yá tó mọ rí gbogbo pé abájọ tó lè fi ṣẹlẹ̀ àmọ́ àwọn ti mọ̀ pé ilé ìwòsàn yẹn ìtọ́jú ojú. ilé ìwòsàn tẹ́ ẹ torí ẹ̀ lọ láti Nàìjíríà lọ sí India wọn èyí tọ́jú ojú. àwọn ti mọ̀ pé ilé ìwòsàn yẹn ìtọ́jú ojú. wọ́n sì pé ilé ìwòsàn yẹn tó bá sì pè náà rí ọkùnrin tá a pè ní Toshansin òun náà ni yóò gbẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn náà lórí a sọ pé òun ló wà lórí tábìlì gbogbo ní tó bá ní í ṣe pẹ̀lú àwọn aláìsàn tó bá wá láti ilẹ̀ òkèèrè. etí ọjọ́ sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àmọ́ wọ́n ṣàfiwálẹ̀ wọn jẹ́ àwọn ní ọkùnrin tó sì jẹ́ dírẹ́bà àti ilé ìwòsàn ó wá gbé wa bóun náà ti rí bàbá òun náà ń kọ ha ni oró mọ̀ pé ilé ìwòsàn àwọn mo ìtọ́jú irú àìsàn tó jẹ mọ́ báyìí. mo ìtọ́jú àìsàn ojú ń bẹ. gbogbo àṣírí yẹn ti tú tán kó tó di pé ọkùnrin dírẹ́bà tá a pè ní Ayub yẹn lóun náà bẹ̀rẹ̀ sí tú oríṣiríṣi àṣírí fún wa. àwa débẹ̀ nu ọjọ́ kejì la tó lọ yọjú sí ilé ìwòsàn torí alẹ́ la fi débẹ̀ ní India yẹn nígbà tá a wá débẹ̀ rí Ọlọ́run ní kí n máa rìkọ́dù gbogbo àwọn ìrìn àjò tẹ́ ẹ rìn pẹ̀lú fóònù láti orílẹ̀-èdè Nàìjíríà. ọkùnrin yẹn bẹ́ẹ̀ ló ń gbójú sá ní ojú kámẹ́rà ọ̀gbẹ́ni ó fara rẹ̀ balẹ̀ nítorí wíwá tá a wá yìí a jẹ àwọn èèyàn ní àlàyé rírìn àjò wa ṣe lọ bẹ́ẹ̀ bá padà délé owó gbogbo èèyàn ní tá a ná wá bì kó farabalẹ̀ gbogbo pé a fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀ kó o sì ṣùgbọ́n gbogbo ọ̀nà láti fi sá ló ọjọ́ yẹn náà la rọ́kùnrin yẹn mọ́. ọba fìyín lẹ̀ lọ sá lọ. ọjọ́ yẹn la rí mọ́. ló wá ẹ̀ṣẹ̀ sọ pé iye dẹ́rẹ́bà yẹn pé kó gbé wa lọ sí ọsibítù ní ètò tí ẹ̀ rí sotítọ́ lójú gangan nígboro ti India. wọ́n ṣẹ̀ṣẹ̀ ní kí wọ́n gbé yín lọ sí àwọn tí ń ṣiṣẹ́ ojú. ojú gangan tó jẹ́ ilé ìwòsàn míì. lẹ́yìn ọjọ́ kèló. lẹ́yìn ọjọ́ kẹta orí àwa gan àti ògbà kí lọ ṣe àkànwá dúró kalẹ̀ ń bí ni màá fi bàbá lẹ̀ ní hòtẹ́ẹ̀lì yẹn òun ò jìnnà púpọ̀ sí ọsibítù yẹn níbi tí wọ́n fi wá sí torí gbogbo ọ̀nà tá a lò ń bẹ̀ ló fi ń jẹ bàràǹdà lórí wa ó tó hòtẹ́ẹ̀lì tá a ṣe gan náà ló ṣe alátọ́ni ó sì ń jẹ bàràǹdà lórí wa. Toshansin. ní Toshansin tá a wí ẹni tó bá wo àbọ̀dé India tí mo ṣe wọ́n rí àwòrán rẹ̀ ń bẹ̀ wọ́n rà àwòrán Toshansin àti ilé ìwòsàn yẹn àwọn alójìbìtì pọ̀ ní orílẹ̀-èdè yẹn kódà ti Nàìjíríà làwọn tọ̀hún yẹn ó tún lágbára ó peléke àwa débi ọsibítù míì tí a tún lọ nígboro yẹn ni a tún ẹ̀ṣẹ̀ lọ tán owó mi ìsan bẹ́ẹ̀ nípò owó pé àṣẹ̀ṣẹ̀ fẹ́ rí owó tuntun nípò àṣẹ̀ṣẹ̀ fẹ́ rí dókítà gbogbo àwọn òwe tá a ti fi ránṣẹ́ sí Toshansin yẹn tó ti fi ó kàn fi ọsibítù wọn gbá ó fi gba físà fún wa lásán ni láti lè lu àwọn jìbìtì tí tó fẹ́ lù so ilé ìwòsàn ti ìgboro tá a wá lọ yẹn àwọn ẹlọ́ àwọn òpè gbogbo àwọn òwe tá a fi ránṣẹ́ yẹ àwọn òrírí àwọn ẹ̀ṣẹ̀ ìṣalábàpàdé ẹ̀ àbá tiẹ̀ tí mọ̀ wá gan
pé ká ní àwọn ti rí àwọn ìwé yìí. Àwọn ìwé tẹ́ ẹ gbà ń ilé ìwòsàn wo lẹ ti gbà á? A gbà ní UCH, a gbà ní Adéọ̀yọ́ hospital. Gbogbo àwọn ìwé tẹ́ ẹ wá gbà ní ilé ìwòsàn ní orílẹ̀-èdè Nàìjíríà. ti fi ránṣẹ́ sí toshansin yẹn tẹ́tẹ̀lẹ̀. Ìgbà tẹ́ ẹ wá kó láwọn tí wọ́n ṣiṣẹ́ ojú gangan lọ́wọ́ ṣé kí ni ìyàtọ̀? Ìyàtọ̀ tí wọ́n ní ò sí yàtọ̀ nínú àwọn àyẹ̀wò yẹn wípé ṣùgbọ́n ìròyìn tá a gbọ́ wípé tó bá tiẹ̀ di kẹ̀rẹ́ǹ dídá wọn a máa pààrọ̀ ojú síra wọn. Kódà ká tó lọ gan níbi tí àwọn èèyàn nífẹ̀ẹ́ bàbá dé, ara àwọn èèyàn bíi 4 tí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ pé àwọn fẹ́ yọ̀ǹda ojú kan ní ojú àwọn. Àwọn fẹ́ fojú kan lẹ̀. Níbi tí ìfẹ́ yẹn lágbára dé lọ́dọ̀ àwọn ará níbi èèyàn bíi 4 ló sọ bẹ́ẹ̀ gbà. Wọ́n wá ní ìròyìn tá a gbọ́. Wọ́n ń sọ pé bí ó bá jẹ́ pé ojú ni bàbá ó ṣẹ̀ṣẹ̀ máa rà kí wọ́n wá yọ̀kánu tàwọn. Ṣé ọmọ bàbá làwọn ni? Àwọn olólùfẹ́ ni o. Olólùfẹ́? Àmọ́ àwọn onítọ̀hún. Bíi pé tá a bá sọ pé àwọn súnmọ́ wa tó bẹ́ẹ̀ wọ́n ń ṣe gbàṣàwí tó bẹ́ẹ̀. Nígbà tó wá di pé àwa sọ báyẹn pé àwọn nǹkan tá a gbọ́ náà rí pé bóyá wọ́n lè ṣe pàṣípààrọ̀ kìíní. Èyí ọ̀gá dókítà tó ní ilé ìwòsàn ti gbòòrò tán gbé wa níwájú. Lóòótọ́ làwọn ti ṣe bẹ́ẹ̀ rí lórílẹ̀‐èdè India, ṣùgbọ́n 3 táwọn ṣe rí ẹyọ kan ló tí 2 inú ẹ̀ àwọn ò ṣàṣeyọrí lórí ẹ̀. Ẹyọ kan táwọn ṣàṣeyọrí lórí ẹ̀ àwọn sì ń fẹ́ nímú lójú ni. Wọ́n sì ń wò lójú ni. Àwọn tí ìka yẹn kún àṣeyọrí. Pẹ̀lú bẹ́ẹ̀ náà ọjọ́ orí bàbá ti ju àwọn iṣẹ́ abẹ tó tóbi jù tó báyẹn ọjọ́ orí wọn ti jù bẹ́ẹ̀ lọ. Títa bá mọ̀ pé a fẹ́ pàdánù wọn lókun. Bá a ti gbọ́ra gbogbo yẹn. Èmi tiẹ̀ wá tún sọ fún bàbá pé ó yẹ ká gbé èyí tó ṣàǹsìn yẹn ká gbé délé ẹjọ́. ń gbọ́ ẹ pé ibi tó ti ń ṣiṣẹ́ amọ̀bẹ̀ ìyẹn ní hospital ńlá ní hospital Max Cure hospital yẹn maximum cure lórílẹ̀‐èdè India ní Hyderabad city. Bàbá tó wá ní pé akàn tó máa fowó ṣòfò ní lórí pé bóyá a fẹ́ gba lọ́ọ̀yà a fẹ́ gba kínní ní àárín láàsì mọ́ tí gbogbo wọn yọ ní jìbìtì kalẹ̀ sáàmù ti Nàìjíríà wà jẹ́jọ́ ń bì í pé ọmọdé á máa lọ ilé àwọn gbà fọ́lọ́run. Bàbá gbà fọ́lọ́run. Bàbá tó fi lọ náwó pé ká chéǹjì ọjọ́ tíkẹ́ẹ̀tì wa padà sí. Ọjọ́ tẹ́ ẹ fẹ́ lò tí ì pé lẹ bá padà wálé. Bó ti ṣe rí nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn míì tó ń gbà mọ̀ràn pé àwọn ń ṣe ní Saudi Arabia wọ́n ń ṣe ní France. Ṣé ká sọ pé ìrònú òmìmì yìí ọ̀yà tó tètè mú bàbá kò ńlẹ̀? Olóòtú a lè sọ pé ó nípa tó kó ń bẹ̀ torí bàbá gba kádàrá lórí ẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú àwọn ìwọ̀sí míì tó wáyé àti ìsọkúsọ táwọn ẹlòmíì ń sọ nípa ọ̀rọ̀ yẹn tí bàbá sì ń fi mọ́nì gbé ìgbàgbọ́ nú Ọlọ́run. Kódà ọkùnrin 3 ni wọ́n ká nírú àwọn tá a jẹ́ kéékèèké ìlàṣẹ nípa ìrònú yẹn tó yàn pa. ń bọ̀ náà. Orí ọkọ mi wọ́n ń kàwé ròyìn o, ọmọge awẹ́lẹ́wà tó ń dá wa lọ́rùn o, ilé owó ni ó wọ̀ ṣáyà, ilé ọ̀la ni ó wọ̀ ṣáyà ọ̀la. Network ni ó ṣe. Ok, àwọn àmì àrùn. Fẹ́ káwọn èèyàn. Ọmọge awẹ́lẹ́wà tó ń dá wa lọ́rùn ilé owó ni ó wọ̀ ṣáyà. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi Olúàjọrò Aṣíwájú Babátúndé Balógun jagun àṣọ pèdèpèdè. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá, Adélẹ́yẹ Tàòyìd akọ̀wé JP well done. Àwọn wà pẹ̀lú mi lórí Facebook lálẹ́ yìí. Kúdírát Sodiq ẹ kú ètò sà.
Ọmọwùmí Kọ́láwọlé ẹ kú ètò sà. Adédìméjì Àánú Olúwapọ̀ ẹ káalẹ́ ẹ kú ètò. Àwọn èèyàn wọ́n ti wà lójú òpó wọ́n ti fẹ́ pe òpó yìí pa, ṣùgbọ́n a ti sọ̀rọ̀ nípa bó o ní iṣẹ́ tí bàbá fi lè ṣe ní bàjẹ́. Káti ẹ̀ ní pé bàbá jẹ́ mùsùlùmí, ṣé ẹ̀sìn ò pé kí ẹ má ṣẹ̀yẹ ìkẹyìn fún wọn? Àwọn tá a sọ rèé o. Àti wípé a tún gbọ́ pé ńgbà tí bàbá dé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé ẹnu yín la sì lè ti gbódòdó ọ̀rọ̀. Òkú ti kú ó ti lọ, àwa tá a kù láyé ni ká táyé ṣe. Nígbà bàbá dé láàrin ìṣẹ́jú péréte mo fẹ́ kẹ́ ẹ bá ń túbẹ̀ tọ́ra àwọn èèyàn fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n fẹ́ pè kí ló ṣẹlẹ̀ tó tún bí awuyewuye. Ẹ ṣeun olóòtú, ṣe rí olórí tí ó bí awuyewuye yẹn ó wà lórí ti sọ̀rọ̀sọ̀rọ̀ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan bóyá tẹ̀ ẹ̀ bá ní ẹni kí n má dárúkọ sì fowókọ pamọ́ ná. tó jẹ́ pé wọ́n kópa gan nínú bí àwọn náà ṣe gbé bàbá sí afẹ́fẹ́ nígbà náà. Orí ìkànnì ẹni yẹn náà òun ló di pé ìyá àdúrà Esther Ajayi tí a sọ yìí ni wọ́n ti gbọ́ ọ̀rọ̀ bàbá tí wọ́n sì ṣe. Nígbà wá dé yẹn tó di pé ọ̀rọ̀ rí bí ó ṣe rí, àti pé ìgbà tá a ti sanwó ohun tó ní í ṣe pẹ̀lú a fẹ́ lọ sí India yẹn àti gbogbo nǹkan tí ó rọ̀ mọ́ ti India nílé lọ, owó táwọn èèyàn tún dá fún bàbá tó jẹ́ àṣẹ́kù ilé owó yẹn bàbá tún kó sórí ìdókòwò kan nígbà tí ó tiẹ̀ tó di pa á lọ tí wọ́n sì ti ń gba èrè rẹ̀ lóṣooṣù ni wọ́n mọ̀ fún wọn ní èrè ti ìdókòwò yẹn. Nígbà ó yá tí ó di bí ẹ̀yìn oṣù bíi tó ti wà lórí ẹ̀ bí oṣù bíi 3 àbí 4 bẹ́lẹ̀ náà tún ṣe pé ó tún lana. Bẹ́lẹ̀ náà ti lana nù. Bàbá sì ń ṣàlàyé fún ẹni tá a pè ní sọ̀rọ̀sọ̀rọ̀ yìí, ibẹ̀ ni àìgbọ́ra ẹni yé ló ti wáyé. Kí lẹni náà fẹ́? Wípé kì í ṣowó pé kẹ́ ẹ ṣèdókòwò làwọn èèyàn fún yín, owó pé kẹ́ ẹ fi tọ́jú ojú ara yín dábàá. Nígbà tí a sanwó gbogbo tí ó ní ṣe pẹ̀lú ìrìn àjò tá a fẹ́ lọ, owó ètò sì kù ńlẹ̀. Ó má tún bá níná tán lọ làwọn fi ṣe ìdókòwò yẹn tó tó ṣe, ṣùgbọ́n onítàn ṣá ọkọ̀ jálẹ̀. Ó ṣá kọ̀ jálẹ̀. Nígbà tí ẹ̀dá àárín kan ni wọ́n sọ pé ìyá àdúrà Esther Ajayi pé ká lọ ṣe ìdúpẹ́ ní ọ̀dọ̀ wọn ní ìlú òyìnbó ìyẹn nílùú ọba pé ní ṣọ́ọ̀ṣì ìyá yẹn. Bàbá tó sọ pé tó bá jẹ́ pé họ́ọ̀lù gbọ̀ngàn ńlá ni wọ́n fẹ́ gbà tó jẹ́ pé àti kírísítẹ́nì onígbàgbọ́ àti mùsùlùmí kódà oníṣẹ̀ṣe ni wọ́n wà nù gbọ̀ngàn yẹn. Eléyìí ó mọ̀ dáàpọ̀ o kó wá jẹ́ ṣọ́ọ̀ṣì lọ. Olórí ẹ̀sìn làwọn ti mùsùlùmí pé ìtumọ̀ míì ni ó máa ní lọ́dọ̀ àwọn kíni lọ́dọ̀ àwọn mùsùlùmí. Àwọn bí wàhálà tó ṣe dénú ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kírísítẹ́nì lónítàn tẹ́tẹ́lẹ̀ ó sì fẹ́ lówó ẹ̀ sì gbà. kẹ́ ẹ̀ tó gbowó lọ́wọ́ ẹ̀. Awuyewuye tìyẹn náà lọ tó jẹ́ pé kọ́nà ohun tó bá ní dẹ́kun ẹ̀. Bó tẹ̀lé pápá lẹ́yìn ọ̀rẹ́ yẹn náà pápá gba ẹni tí ó ń béèrè fún torí ní orí adọ ni yẹn sọ débi kan pé òun fẹ́ gba ìdá kan pàtàkì nínú ká sọ pé bíi 10%. nínú tí wọ́n kó jọ fún bàbá. Ṣé bàbá sì fún? Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n fún ẹni ọ̀hún wọ́n fún. Ó sì gbà á. Bẹ́ẹ̀ ṣe ń pè mí etí mi ò di o, ẹ jẹ́ kí n gbé ìpè sókè kó tó di bá lọ sọ. Ọlọ́run ti ní pé gbogbo ìyẹn kọ́ jẹ́ rodò. Tí àjọṣepọ̀ tó sì dá tó ti wà lẹ́yìn àárín bàbá àti àtonítàn. Kódà àwo kan tí mo ṣẹ̀ṣẹ̀ gbé jáde ní ìsìn a pè ní àkọsílẹ̀ ọba akéwì. Nínú àwọn ẹran tí bàbá ti kọ sílẹ̀ tí wọ́n fẹ́ fi ṣèdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó dá sí tojú yẹn àti bí kíní yẹn ṣe lọ fún léwu yẹn dálé lórí wọ́n sọ̀rọ̀ ẹni ìbẹ̀ tí wọ́n kì í. Ẹ káalẹ́ atótó. Àmín. Ààrẹ ni Yáyá láti Ṣẹ́yìn. Ìbéèrè wo lẹ ní fàlejò mi lálẹ́ yìí?
ọ̀jọ̀gbọ́n Adépọ̀jù. kí ni wọ́n ti ń kó lọ́kẹ́ wípé táwọn bá tẹ̀ tó ṣe dáadáa sí kí ni nǹkan tí wọ́n ti ń kó lọ́kàn rẹ̀ àbí wọ́n ti rọ wípé tó bá ti di gbà báyìí àwọn kan fi iṣẹ́ yìí kalẹ̀. ẹ gbọ́ iṣẹ́ ìwì tẹ́ ẹ bá lọ́wọ́ bàbá sẹ́yìn náà fẹ́ fi kalẹ̀ ní àbẹ́ tẹ̀síwájú. à ń tẹ̀síwájú kí bàbá ó tó ó ti tó bí ọdún bíi 10 sẹ́yìn báyìí tèmi náà ti ń kéwì mo sì ní ìkànnì tèmi lórí YouTube Adéjàre Ọlánrewájú Adépọ̀jù torí ẹ bá àwọn iṣẹ́ mi rẹpẹtẹ ń bẹ̀ àtẹ̀tù wá ń pa àwọn iṣẹ́ bàbá síbẹ̀ náà láìpẹ́. Olúwa ò ṣeun. Bàbá ti lọ ohun tó kù ní wípé kátẹ́yìn bàbá ṣe bó o lè wí ò ṣe ní kú àtótó àrèrè o Ọlọ́run ní ṣètò rẹ̀ kí ló kọ yín. ẹ ṣeun. àmín. ẹjọ́ kan tó jẹ́ bí ìgbésẹ̀ jẹ́ ní gbogbo àwọn rẹ́kọ̀dù tí bàbá ṣe nílẹ̀ ṣé ọdún lè rí wọ́ọ̀sẹ̀ kan tó ti jáde láwọn èèyàn tó rà. ẹ ṣeun gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé à ń kó àwọn iṣẹ́ yẹn náà sí orí ìkànnì tọ̀dọ̀ tèmi ìyẹn ti YouTube channel yẹn ẹ bá àwọn iṣẹ́ wọn pàdé ní ibẹ̀ ṣùgbọ́n lórí pé à ń tẹ̀ jáde sí CD kọ́nà ó ṣàánú wa lọ́wọ́ àwọn mákẹ́tà àtótó o ẹ ti wà lójú òpó ẹ ti wà lójú àtótó o ìpè tí ń jápè àtótó àrèrè Ọlọ́run ni o. Adéjàre Adépọ̀jù ọ̀yá. Ẹni. Ìlú máa gbélé ń wò ní jójó mọ́. Wọ́n ní kẹ́ ẹ má múlù kúrò nínú ewì. Kí lẹ rí sọ sí ohun tí wọ́n sọ yìí? Ẹ ń fi ilẹ̀ ẹ ń fi nọ́mbà wọn bẹ̀. Ẹ ti wà lójú òpó àtótó ẹ̀ka alẹ́ kí lorúkọ yín? Ọ̀yá pàápàá. Àmín. Àmín. Bá. Ẹ ṣeun. Ẹni ìdẹ́mi náà fẹ́ sọ kọjá wípé ó tóbi gàgà wípé gbogbo àwọn tó bá ti àtìsíyàn lórílẹ̀-èdè wa nílùú wa láì bá máa tọrọ owó nǹkan tó máa lágbára ni gbogbo oníbọ̀dá yẹn ń ṣàlàyé látàárọ̀ nǹkan tí ṣe bá mi lọ́kàn jẹ́ wípé àwọn tó ti dáadáa fún wa lórílẹ̀-èdè yìí kí la fẹ́ ṣe lórílẹ̀-èdè lórílẹ̀-èdè yóò fi dáa táwọn àwọn tó ti dáadáa fún àti òfin máa ń rí láàrin ọjà òkùnkùn ẹ̀yẹ tí mo kí ní o ìdí náà ti kíra mi fún bàbá dáadáa ní bàbá yẹn bàbá wà kékeré ìdá tí mo ti lọ rẹ́kọ̀dù wọn wá dáhùn ẹ̀kọ́ lórí kiri ọjà olóògùn ìjì wọn ọlọ́pàá ìjì wọn. ìlú le ọwọ́ dàbí oró dídá gbogbo aráyé wọgúdẹ ẹ̀dámọ́ náà ìgbé owó máráyé ayé fi gbé ta èlùbọ́ ọ̀pọ̀ nǹkan ìjọsíwádìí pọ̀ 6 àbọ̀ kápẹ́ ìbámu nǹkan mà dé ọ̀rọ̀ tá a ṣe bí yóò bá gùn tán ló fẹ́wúrẹ́ ayé wa kan gbogbo ìlú ọ̀fararọ àtótó ẹ̀ka alẹ́. Àmì Elédùmarè. Ìbéèrè tí mo fẹ́ bèèrè lọ́wọ́ pé ìjà àríjọba tó fún bàbá ní ìmọ̀ oyè kan bí àwọn MON àwọn kìnìún ní ìjà àríjọba tó fún bàbá ní owó tí wọ́n ti máa ń ṣe. àti ìrí ìbọn a sì ń retí pé ìjọba ó ṣètò rẹ̀. Ìjẹ́
ìwé bàbá Ọlánrewájú Adépọ̀jù kú só ti dọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí só ti dọ́dọ̀ àwọn gómìnà atótó o ẹ tètè bá mi sọ̀rọ̀ pàápàá kí ni ìbéèrè yín. Ọkùnrin yẹn sọ lẹ́ẹ̀kan ìlú náà fẹ́ kí Adéjàre bá wa ṣe lérí èyí tí ó ti ṣe lọ́wọ́. Ẹni tí mo ń sọ̀rọ̀ yìí mo ṣe jẹ́ ìgbẹ́ ni mo ní ẹ̀kọ́kọ́ alátọ̀ bàbá Ọlánrewájú tó pọ̀ gidi ṣùgbọ́n àti wọ́n ti mú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ìgbà tí ọmọ gidi mọ́. Ṣé ìlú yẹn kán kó tó pọ̀ gidi? Báyọ̀ pẹ̀lú ìṣípayá kankan ayé òkèlè ayé òtítọ́ kúrò gbogbo bá ọmọ ní lọ́dọ̀ bí kọ́ wọn kọ́ bá wa sì lè yẹ sí dáadáa. Ẹ ṣeun. Miss Rọ́mọkẹ́ Ọládipúpọ̀ James Akin Adédìméjì Àánú Olúwapọ̀ mo kí yín Ọmọ́wùmí Kọ́láwọlé gbogbo yín lẹ wà lórí Facebook pẹ̀lú mi àkànṣe láfètò alẹ́ yìí ṣe àtótó ẹ ti wà lójú òpó. Ẹ káalẹ́ o àmì Elédùmarè. Orúkọ mi ni Adéyẹmọ Tẹ̀mí. Láti bo. Láti ìlú Ìbàdàn ní ìgbà iná nìkan. Ẹ tètè bá mi dá sí pápápá. Ojú òní tí bàbá wa wọ́n wà pẹ̀lú yín lórúkọ Adéjàre Adépọ̀jù. tó ọmọ onígi wọ́n ní wọ́n máa rántí epo bí ọmọ olójì a máa rántí èrè wọ́n ní ọmọ akẹ́jì kàní rántí epo bí àbá ní àárín bàbá wa tó ti. bẹ́ẹ̀ ni ẹ ṣeun. iṣẹ́ tí bàbá wa tó ti sílẹ̀ iṣẹ́ gidi ní o bàbá kò sí kéré bẹ́ẹ̀ rárá o. ẹni náà nìyẹn ní ọmọ aṣẹ́gìtà náà ní èpo ogi. bẹ́ẹ̀ ni bàbá mi. Iṣẹ́ wa máa gbọ́dọ̀ parun káwọn ọmọ kan ṣe kọ́ tó wá dé ọgbà ayé náà wáyé kọ̀ǹpútà ni. Kí gbogbo àwọn tó tún jẹ́ ọmọ ọmọ tí yóò ti di káwọn ọmọ kan tó ní wúlò mẹ́tò ní pé Yorùbá dùn lédè o. Yorùbá dùn lédè. Yorùbá dùn lédè. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé. Kó tó di wípé a máa kásẹ̀ ètò tèní ńlẹ̀ kí lètò tẹ́ ẹ ní fún ìpẹ̀yìndà bàbá Moshood Ọlánrewájú Adépọ̀jù ọba ewì ààrẹ aláṣàlẹ̀ Ìbàdàn. Ẹ ṣeun olóòtú. Ètò pàtàkì wà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba mọ̀lẹ́bí àti àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣe kòkárí ètò náà wọ́n máa kéde ọjọ́ tí yóò jẹ́ láìpẹ́ ṣùgbọ́n lórí rẹ̀ àwọn ìwé pàtàkì ó ti ń lọ sọ́dọ̀ àwọn gómìnà àti àwọn lọ́balọ́ba àtàwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìlú kódà àti mo ti tọ̀gá wa olóríire Dr. Yínká Ayéfẹ́lẹ́ Joel ọjà àti mo ti tàwọn náà wọ̀ àtàwọn èèyàn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè wa tí mo tí wọn náà ti lọ ṣùgbọ́n ọjọ́ tí yóò jẹ́ kò ní pẹ́ kò ní jìnnà rárá a sì rọ àwọn èèyàn láti ṣàtìlẹ́yìn fún bí ètò àṣeyọrí yóò ṣe wà fún ètò náà lọ́rọ̀ à ń gbọ́ táwọn ènìyàn ti ń sọ pé àwọn oṣùpù ti baba lápò tààràtà yẹn tí wọ́n jáwọn olólùfẹ́ baba nínú àwọn aráàlú èyí tí a fẹ́ ṣe yẹn tó jẹ́ pé yóò máa wà nípò pé bí orúkọ wọn àtàwọn iṣẹ́ wọn ò ṣe ní parẹ́ òun ni ètò yẹn fẹ́ dálé lórí pẹ̀lú bá a ṣe pé. Ìjẹ́ ẹ ti mú ìwé dọ́dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá? Ìwé yẹn ti ń lọ. Ọ̀nìrìṣà. Ìwé yẹn ti ń lọ. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Olúbàdàn ti tẹ̀ wọ́n lọ́wọ́. Ọ̀dà a jẹ́ pé ìrìn yín tún kẹ̀ẹ̀kan lórí ètò Yorùbá dùn bí bá ti ń súnmọ́ èmi á tún ní un fà torí àti ìsọ̀rọ̀ dáàyè tó lápẹẹrẹ ẹ̀ ń padà bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run àní dòkú kó tó dìgbà náà o ọba tó láyé tọ́lọ́run kò ní já wà nípò nira ẹ fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ̀ àwọn èèyàn fẹ́ máa bá yín sọ̀rọ̀ lọ tọ̀nàtọ̀nà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 070-84-60-1195 070-84-60-1195. Ẹ pè lẹ́ẹ̀kan sí i. 070-84-60-1195.
01195. gbogbo ìbéèrè tí wọ́n bá fẹ́ béèrè ẹ máa dá wọn lóhùn títí dìgbà tẹ́ tún fi padà wá. ọ̀làgbà pọ̀ abọ́rọ̀ ń dá àyè kan omi sì fẹ́ máa gbọ̀n mí lójú. olú àjọrò aṣíwájú Babátúndé Balógun Èkó olókùn ẹ̀sìn jagun àṣọ pèdèpèdè lórúkọ ọ̀gá wa olóríire Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ ọjà, lórúkọ Adébáyọ̀ Fálékè kàkàkí Elédùmarè, àti lórúkọ Samuel Ìbíkúnlé arúgbó bọ́ìsì, lórúkọ Brown, lórúkọ Aminu Láì Ọbáwálé Balógun jagun àṣọ junior láti kọ̀ mi, àti lórúkọ Adéjàre Adépọ̀jù ọmọ bàbá tó wá sojú ààfin ewì lálẹ́ yìí. Ìpàdé wa tún kẹ̀ẹ̀kan sí. Mo ń dágbére wípé tó a máa ń sọdún lọ́wọ́, ọdún yìí ọ̀mà ní dìbànújẹ́ máa lọ́wọ́ o. Níwòyí ọdún tí ń bọ̀ tá a tún pàdé èmi àti yín pẹ̀lú àṣẹ Ọlọ́run, oore tuntun láàkó wọnú ọdún tuntun. Ọjọ́ 3 oṣù kìíní January 3rd lọ́jọ́ ìbí mi bọ́ sí. Gbogbo ẹ̀yin olóríire ẹ bá mi ṣàdúrà ǹjọ́ náà kọ́ má já ṣe mọ́ fún mi o. January 3rd ọjọ́ ìbí Babátúndé Balógun, títí ìwòye ọjọ́ mẹ́jọ àbọ́jọ́ àṣẹgun Tuesday tá a tún máa pàdé. Àrán là máa dá àní dáràn ọ̀dà àárọ̀ ọdún ayọ̀ là á ṣe. Brown. Àwọn tí dúdú ẹyọ mọ́ wá ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé lọ́mọdé. Àwọn èèyàn ó ti máa pè. Ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé.